gbajúgbajà olóṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá ilẹ̀ Ìbàdàn tó tún ti fi ìgbà kan jẹ́ igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́, the Deputy Speaker Ọ̀yọ́ State House of Assembly, ìyún amòfin Adéníyì Akíntọ́lá tó tún jẹ́ àgbà amòfin lórílẹ̀‐èdè yìí, ìyún Senior Advocate of Nigeria SAN, ó mà ti tú àṣírí bí wọ́n ṣe fẹ́ gba ẹ̀mí ẹ̀ àti ipa tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kó níbẹ̀, pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó tún ṣe ràn lọ́wọ́ tó gbà á sílẹ̀ lọ́wọ́ kú òjijì tí ò tí ì jẹ́ kí àwọn agbanipa kí wọ́n ti rán lọ sí ọ̀run àrèmábọ̀. Fún gbogbo àwọn tó bá mọ ilẹ̀ Ìbàdàn dáadáa pa bí òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí ẹ̀ka òfin lórílẹ̀‐èdè Nàìjíríà, amòfin Níyì Akíntọ́lá kì í ṣàjèjì, nítorí pé yàtọ̀ sí pé ó ti jẹ́ aṣòfin rí, ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn amòfin lórílẹ̀‐èdè yìí. Kódà ọ̀kan lára àwọn tó súnmọ́ bàbá àsàlẹ̀ òṣèlú ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́sí ni olóògbé Lámídì Àríyìbí Adédìbú, òní amòfin Níyì Akíntọ́lá. Ṣáò lọ́sẹ̀ tó kọjá, ó ní Níyì Akíntọ́lá ló máa ṣàlàyé ipa tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kó nínú ayé ẹ̀ àti ìdí tí òfin lè gbàgbé Tinubu láyé ẹ̀ nígbà tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí ètò kan tí wọ́n ń pè ní gbàgede òṣèlú iléeṣẹ́ rédíò BCOS tó jẹ́ tìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, èèyàn Broadcasting Corporation of Ọ̀yọ́ State BCOS, òní amòfin Níyì Akíntọ́lá inú máa ṣàlàyé lórí ètò gbàgede òṣèlú wípé lọ́pọ̀ ọdún sẹ́yìn tí àwọn ń jìjàǹgbara fún democracy orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá fún ẹ̀tọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àná olóògbé Moshood Kashimawo Ọláwálé Abíọ́lá tí ó gba ìmọ̀ sí MKO Abíọ́lá, oníníṣe òun ni wọ́n máa rán àwọn agbanipa láti pa òun. Ó ní nígbà tí wọ́n lé òun kiri tóun ò lè sùn inú ilé òun fódìdí oṣù 14, ìyẹn ọdún kan àti oṣù 2, ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu inú máa gba òun sílẹ̀ tó gbóhùn kúrò nìbàdàn tó sì fi òun pamọ́ sẹ́kọ̀ọ́. Ó ní oríṣiríṣi àwọn ilé ìtura ní Tinubu gbà pẹ̀lú orúkọ tí ìṣe tòun tó sì níbẹ̀ lòun sùn. Ó ní fún gbogbo àdúrú àsìkò yìí Tinubu ló sanwó hòtẹ́ẹ̀lì àti jíjẹ mímu náà. Ó ní ilé ni ó sì jẹ́ kán rí òun pa lásìkò náà. Ó wá jẹ́ kó di mọ̀ pé olórí òun ní Tinubu, òun ò sì lè gbàgbé ipa tó kó nínú ìgbésí ayé òun lásìkò ìgbà náà, nítorí pé wọn bá ti pa òun tí àwo bá sì ti lọ. Ṣá o, Níyì Akíntọ́lá tó wá sọ̀rọ̀ lórí Olúbàdàn àti ilẹ̀ Ìbàdàn tuntun tí ayẹyẹ ìwúyè yóò wáyé lọ́sẹ̀ yìí, Ọba Rashidi Ládọjà, ó jẹ́ kó di mọ̀ pé ajàfẹ́tọ̀ọ́ ajìjàǹgbara fún democracy lòun náà. Ó ní lásìkò ìgbà táwọn ajàfẹ́tọ̀ọ́ Abíọ́lá, Ládọjà náà kópa takuntakun, bẹ́ẹ̀ ló láwọn ológun fojú ẹ̀ hàn ìmọ̀ tí wọ́n bà ọ̀pọ̀ okòwò àti iṣẹ́ ẹ̀ jẹ́ nítorí pé ó ń jà fún democracy àti ẹ̀tọ́ MKO Abíọ́lá.